Ẹ̀yin èèyàn wa, àwa rèé o, a tún ti dé bí a ṣe ń dé, a tún ti dé bí a ṣe máa ń pèdè ní ojoojúmọ́ tí a máa fún yín ní news nípa àwọn celebrities wọ̀nyí. Ṣùgbọ́n èní ìjẹ́ ìṣèrántí arákùnrin tí wọ́n ń pè ní Aproko Doctor tí ó máa ń sọ̀rọ̀ lórí Instagram, orí YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orí àwọn ayélujára ló ti máa ń sọ̀rọ̀ títí ẹ̀ o. Dókítà ni ó ti sọ̀rọ̀ nípa Oríyọmí Hamzat. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ o. Kí ló ń ṣẹlẹ̀ ní ẹ̀rín àwọn méjì? Ṣé ìjà ti wà lẹ́ẹ̀rín wọn tẹ́lẹ̀ ni, àbí ó tún ti sí nǹkan tó tún ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín àwọn méjèèjì? Tàbí Aproko Doctor ó ti ní arákùnrin yìí sínú o? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ máa bá wa ká lọ. Gbogbo rẹ̀ náà la máa sọ fún yín nínú fídíò yìí tí ẹ bá fi ara balẹ̀ tí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wo. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tó bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Aproko Doctor ó ti jáde, ó ti sọ̀rọ̀, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ kọ síbẹ̀ wípé ó ní Oríyọmí Hamzat, ó ní irọ́ ńlá gbáà ló ń pa ò lórí sickbed tí ó wà. Ó ní irọ́ ńlá gbáà ló ń pa ò, wípé ó kàn purọ́ nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ti pa lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní àná yẹn. Ó ní ẹ̀rù ló bà á o tí ó fi sá lọ pamọ́. Ó lọ sá pamọ́ ni níbi tí ó ní òun wà. Ó ní kì í ṣe sickbed kan ló wà, ó ní kàn parọ́ níbẹ̀ ni. Ó ní kì í ṣe pé ara rẹ̀ ò yá tàbí tí ó sì nǹkan kan tí ó ṣe é. Àwọn nǹkan tí Aproko Doctor sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ nìyẹn Instagram. Ẹ̀yin tí ẹ bá ní arákùnrin náà, ẹ gbìyànjú láti lọ wò ó. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.